kí gbogbo ilé ẹ káàsán o, a kú ọdún, a kú ìyèdún, ọdún àyàbò fún wa o. Lágbára lọ́wọ́ Ọlọ́run, Christmas ti bá wa ní ayé, ó bá wa láàyè. Ijọ́ mẹ́jọ òní a máa kíra wa pé a kú ọdún tuntun, pé a wọnú ọdún tuntun lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọdún ayọ̀, ọdún ìdùnnú ni ọdún tí a fẹ́ mú yìí ni yóò jẹ́ fún wa lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Wọn à ní fi ẹnì kankan wá, wọn à ní fi wá ṣe àwátì. Gbogbo ojú tó ń wò mí, a jọ kíra wa pé happy new year ní lágbára lọ́wọ́ Ọlọ́run. Wọn à ní dúró ìṣẹ́jú kan fún mi, wọn à ní dúró ìṣẹ́jú kan fún ọ̀gá mi tán wà ní ẹ̀gbẹ́ mi. Wọn à ní dúró ìṣẹ́jú kan fún gbogbo ojú tó ń wò mí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú ọdún o, a kú ìyèdún, ọdún ayọ̀ ńlá mọ̀ sí. Ọdún tó bá ti bá wa láyé, ẹ jẹ́ ká ṣe ni o. Gbogbo ọdún tó bá ti bá wa láyé nìkan ẹ jẹ́ kí a ṣe. Èmi ti jẹ́ kódà èèyàn ọ̀dọ̀ bọ̀dá mi mo ti wá ṣe ọdún Christmas. Làní ká sáré bọ́ sí inú oko lẹ́yìn kùlé ká wo bí mo ṣe rí, mo ti ń wọ opportunity àti wá sọ́dọ̀ wọn pé iṣẹ́ tí a fi ń to eegun pé báwo náà ṣe máa kọ́ mi ní iṣẹ́ yìí. Nígbà tí wọ́n fẹ́ máa kọ́ mi mo ní ẹ wò ẹ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo ilé pátápátá, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Iṣẹ́ tí wọ́n fi ń to eegun, ògúnnágbòǹgbò ni wọ́n nínú pé bóyá kí a to eegun, pé bóyá èèyàn fi ibì kan dá, ó fi eegun kan dá ni. Kódà tí stroke bá mú yàn náà, ó tún ṣiṣẹ́ fún un. So mo wá ní kò sí wàhálà kí àwọn fúnra wọn kí wọ́n fi ẹnu ara wọn kí wọ́n fi ṣàlàyé fún wa. Ṣé mọ̀ pé ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n, àti pé wọ́n ní ó wu àwọn, mo ti ń béèrè tipẹ́ pé kan kọ́ mi. Ìgbà tán wá ní àwọn fẹ́ fi ṣe ẹ̀bùn ọdún fún mi, mo ní kò sí wàhálà. Tá bá ń sọ fẹ́lòmíì pé ìrìn tí a máa ń rìn láti mú àṣírí gidi wá fún àwọn èèyàn wa, á dàbẹ̀ ni pé bóyá irọ́ ni. Mo ti ń pòyì, bóyá eléyìí ló tó bí ẹ̀karùn-ún tí màá pòyì nítorí iṣẹ́ tí wọ́n fẹ́ fi sílẹ̀ yìí. Ṣùgbọ́n bó ṣe jẹ́ ẹ̀bùn ọdún fún mi, mo fẹ́ kó jẹ́ ẹ̀bùn ọdún fún gbogbo wa náà lágbára lọ́wọ́ Ọlọ́run. Àní ṣubú o, àní ṣubú ara, àní ṣubú ẹ̀mí lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Àwọn tán wà ní condition kan àbí kejì nípa pé bóyá wọ́n ní accident ni tí wọ́n fi tírú nǹkan báyìí fi ṣẹlẹ̀ sí wọn, Ọlọ́run Elédùmarè yóò mú wọn lára dá. Ẹ gbìyànjú nǹkan tí wọ́n fẹ́ fi sílẹ̀ yìí, ẹ jẹ́ ká lò ó. Iṣẹ́ tó ṣiṣẹ́ dáadáa ni tí wọ́n ń lò tí àwọn èèyàn sì mọ̀ wọ́n mọ́ ni. So ẹ jẹ́ ká ń fún wa káwa náà ká jẹ́ gbádùn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹni tó bá wá kọ́mẹ́ǹtì tó share tí wọ́n subscribe sí kinní wa yóò ṣiṣẹ́ fún wọn. Àwọn tí yóò share náà yóò ṣiṣẹ́ fún wọn o. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé ìyọ̀ǹda náà ni pé n tán ń pè lóògùn náà ni kéèyàn gba ìyọ̀ǹda. Ká ní pé wọ́n ń sọ fún yàn ni mo gbọ́, ó yàtọ̀. Ṣé mọ̀ pé mi gba ìyọ̀ǹda? Ṣùgbọ́n ní ìsìn fúnra wọn ni wọ́n fínúfíndọ̀ fi sílẹ̀. Ṣùgbọ́n ìyọ̀ǹda tí èmi fi sí òògùn yìí náà ni pé kẹ́ ẹ subscribe sí YouTube channel wa. Tẹ́ bá ti subscribe ẹ ti gba ìyọ̀ǹda gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ. Ẹ subscribe o, ọmọ ìyá ni wá. Ẹ bá mi subscribe sí YouTube channel wa. Ẹ gbé wa lárugẹ gẹ́gẹ́ bí káwa náà ká gbé yín lárugẹ. Tẹ́ bá wá ní ọjà kan àbí kejì tẹ́ fẹ́ ká bá yín polówó nínú fídíò wa, kò sí wàhálà, ẹ kàn sí wa. Omogiesi Herbal and Cosmetics Production á bá yín gbé jáde nínú àwọn fídíò wa. Mo sì mọ̀ pé ní agbára lọ́wọ́ Ọlọ́run, ọmọ ẹ̀ta ní kọ́kọ́ tà kọ́mọ ẹran kó tó ta tiwọn. Mo mọ̀ pé ẹ tà lágbára lọ́wọ́ Ọlọ́run, àjẹ́ ò bùgbà jẹ. Ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa, Temis Best Way Ventures, àkíyín o, àkú ọdún, àkú ìyèdún. Kódà mo ti mú nǹkan lọ́dọ̀ wọn bí ọdún ti dùn, ọdún tó ń bọ̀ àjọṣe ni lágbára lọ́wọ́ Elédùmarè. So bàbá wa ọlá ṣe Adélajú Ọmọgbọ́láhàn, ọmọ ìyáléku. Ẹ bá ti ń gbọ́ ọmọ ìyáléku, wọ́n dé bá ń lé ni. Ẹ bá wa iṣẹ́ tí a fi ń to eegun, ẹ dákun ẹ bá wa fi sílẹ̀ kó jẹ́ àǹfààní fún àwọn èèyàn wa. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi àtọjú tó ń wò mí. Ọlọ́run alààyè, Ọlọ́run ọba wa kò ní jẹ́ ká kán lápá kán lẹ́sẹ̀ o. Àmín o. Iṣẹ́ tí mo fẹ́ fi sílẹ̀ fún gbogbo ayé yìí, mo fi tinútinú àti tọkàntọkàn yọ̀ǹda ẹ̀ nípasẹ̀ ti àbúrò mi tó wá bá mi nípa ẹ̀. Iṣẹ́ tó ṣiṣẹ́ gan ni, tó dá mi lójú gan bí àdá, tó jẹ́ pé iṣẹ́ tí mo jogún ẹ̀ láti ọwọ́ àwọn bàbá wa, òun ni. Tí mo bá sọ ó lè kéré lójú, ṣùgbọ́n ẹ má fojú di o. Tí ẹ bá ti rẹ́ni tí ó kán lápá tàbí kán lẹ́sẹ̀ tàbí ó rọ̀rin tàbí stroke bá ń bọ̀ tí stroke yẹn ò tí ì dàgbà púpọ̀, ó ṣe é control ẹ̀.
ẹ bá mi wá ewé àtò, ẹ bá mi wá ewé ẹ̀kọ, kò ju méjì yìí náà lọ. Ẹ bá mi sè é sínú ìkòkò. Ẹ wá bá mi mú lẹbẹ ẹ̀kọ tí ẹ fi ewé ẹ̀ sínú ẹ̀ yẹn àti ewé àtò. Ẹ wá bá mi gún méjèèjì pọ̀, ẹ pò mọ́ òrí, ẹ fi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Tí ẹ bá ti wá fi ewé àtò pẹ̀lú ewé ẹ̀kọ yẹn, tẹ́ bá ti fi jó ibi tí ó dá yẹn tàbí ó rọ́ tàbí nǹkan kan ṣe yẹn tán, ẹ wá fi òrí àti àwọn èròjà yẹn, ẹ fi wọ́, ẹ fà á, ẹ fi wọ́. Tó bá fẹ́ dídì, ẹ fà á dáadáa kẹ́ wá dì í. Tẹ́ bá ti fi wọ́ tán, ẹ dì í. Tó bá dọjọ́ kejì, ẹ tú. Tẹ́ bá ṣe bẹ́ẹ̀ láàárín ọjọ́ mẹ́ta, lágbára Elédùmarè àti lágbára bàbá tán fi lé wa lọ́wọ́, á rí bá ṣe ń fẹ́. Kò jù bẹ́ẹ̀ lọ. tọ́ bàbá wa ẹ ṣé adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, àǹfààní ńlá ni ẹ fún wa. Ó lè má jọ ọ̀pọ̀lọpọ̀ lójú nítorí pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ṣẹlẹ̀ sí wọn, Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí wa, ṣùgbọ́n a máa ń tọ́jú nǹkan sọ́wọ́. Gbogbo ẹni tó bá wá mọ̀ pé iṣẹ́ tí wọ́n rọra fún wa yìí lóòótọ́ àti lè mọ̀ ká mọ̀ ká kún, tá a bá mọ̀ pé ó lè wúlò fún wa, ẹ bá wa subscribe sí YouTube channel wa Omogiesi Herbal and Cosmetics Production, OmogiesiTV ní YouTube. Ẹ bá wa subscribe, ẹ follow wa Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò, ẹ follow page wa Tewétegbò Níwòsàn Herbal Center, ẹ follow wa Omogiesi Herbal and Cosmetics Production, ẹ follow wa. So pẹ̀lú àwọn èmi máa ń sọ ní gbogbo ìgbà pé àṣírí tí táwọn mú wá confam àṣírí ni, pé ó kù kan pé a máa fi kan pamọ́ ń bẹ̀ rárá o. Bó bá ṣe wá bẹ́ẹ̀ náà ni a sì fi sílẹ̀. Eléyìí tán fi ń to eegun ni wọ́n fi sílẹ̀ lénìí, pé tá a bá tún rí ẹni tí ó ní stroke tí ò tí ì pọ̀ jù, tó bá lò dandan ni kí ó nà. Ó túmọ̀ sí pé kíní yìí ó ń ṣiṣẹ́ wọnú ìṣàn náà lọ. So ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀, iṣẹ́ tí ó dáa ni. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ní ilẹ̀ kílíníìkì sí nìyẹn, tí wọ́n ti ń to eegun tó jẹ́ pé nǹkan tán máa ń lò nìyẹn. Ṣé mọ̀ pé mo mẹ́nu bà ìkan tí mo ní nǹkan wà tá máa ń lo adìyẹ, tẹ́pẹ́sẹ̀ lèyàn ló bá ti kán apá ẹsẹ̀ la máa lò. Tó bá jẹ́ apá ló ti kán, apá ni a máa lò. Eléyìí sẹ́ni kó tún rọrùn jù yẹn lọ. So ìyẹn náà ń bọ̀ lójú ọ̀nà níjọ́ tí mo bá tún wá, tí mo wá dé bá wọn ní àlejò tí wọ́n máa fún wa. Ṣùgbọ́n eléyìí tí wọ́n fún wa, ẹ rí pé ó rọrùn gan. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀, àní kán lápá, àní kán lẹ́sẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ má gbàgbé o pé mo sọ pé kẹ́ bá wa subscribe sí YouTube channel. Wọ́n là lè lò ní gbígbóná, a lè lò ní tútù. Ṣé ó ti yé wa bọ́n ṣe ṣàlàyé? Wọ́n ní ká mú ewé àtò àti odidi ẹ̀kọ kan, á tú ẹ̀kọ yẹn kúrò nínú ẹ̀. Á wá ṣe ewé ẹ̀kọ yẹn àti ewé àtò, á ṣe papọ̀. Tá a bá ti wá ṣe papọ̀ tán, lẹ́bẹ̀ ẹ̀kọ yẹn á lọ̀ mọ́ òrí. Tá a bá ti wá mú ewé àtò àti ewé ẹ̀kọ, a máa sè lágbo. Tá a bá ti sè lágbo, ṣé ewé yẹn náà la máa fi jó, ewé yẹn la máa mú jáde àbí omi ẹ̀ a máa fa aṣọ sí, a máa yọ omi ẹ̀, a máa fi aṣọ sí láti fi jó. So ti yé ewé àtò mi a máa lọ̀ mọ́ àtòrí àti lẹ́bẹ̀ ẹ̀kọ yẹn la máa lọ̀ papọ̀ ni a máa fi wọ́ ibẹ̀. Wọ́n ti ṣe dáadáa lójú mi tí mo ti ń wá láti gba ìdí ẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ní pé mo ti wá bí ẹ̀ 5 o, ṣùgbọ́n Ọlọ́run sọ pé kí wọ́n fi ṣe Christmas lénìí fún wa. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ojú wa yóò rí ọdún pẹ́. 0806140 òní nọ́mbà wa. Tẹ́ ẹ bá fẹ́ rí bàbá wa, ẹ̀yin ẹ pè mí. Lágbára lọ́wọ́ Ọlọ́run, kì í ṣe yẹn nìkan o, wọ́n ń dáyàn lóhùn gidi ni o. Lágbára lọ́wọ́ Ọlọ́run, á nípàdé ayọ̀. Ẹ ṣé o.